látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà yìí Tùǹgbà 100.9 FM. Face life wa tó ń bẹ lọ́wọ́ sọ díìkì ló máa jẹ́ kán rí kábíyèsí Ọlọ́run Tùǹgbà 100.9 FM ní FCC báyìí ní tiwa Ọlọ́run ló kọ́ níbẹ̀ òní ọjọ́ Jímọ̀ olóyin Jímọ̀ ọjọ́ ńlá Friday ìdílé ọjọ́ ìkejìléníogún oṣù kẹwàá 2021 ẹn tẹ́tí lẹ̀ pọ̀ ju kí ni ìyá aláwòye sọ pé tá a bá fẹ́ gbé ọmọ gidi jó obìnrin rẹ báyìí là á kọ́ fẹ́ o èèyàn fẹ́ ní ọmọ gidi torí pé Yorùbá ìbá Ọlọ́run ìbá obìnrin tí Yorùbá dá lọ́dọ̀ ẹni ọmọ ẹ̀ kì í wú ni tá a bá fẹ́ gbé ọmọ gidi pé àwọn rèé o ọmọ gidi rèé o kéèyàn tẹ̀lé purpose nìyẹn o bó ti wà ní líìkì kọ̀rọ̀ bẹ́ẹ̀ ló wà ní gbangba tá a bá fẹ́ wá gbé ọmọ gidi náà jó ọkọ rẹ̀ lèèyàn máa ní àṣírí nìyẹn o kí ló wá túmọ̀ sí náà ni pé a bá fẹ́ kí alẹ́ ẹni ó da àárọ̀ ní tó bá yẹ kí ẹni ó ṣe ẹni máa ṣe o a fẹ́ kí ọ̀la ẹni ó da àfi kí ẹni ó tún ẹni ẹ̀ ṣe o kó ṣe ní tó yẹ kó ṣe o ìròyìn la wá kà o Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. ṣé o mọ̀ pé ojúṣe ọkùnrin nínú ilé ẹ̀ ó dúró lọ́tọ̀ láti bójútó ẹbí láti lè rí pé ètò ìṣàkóso gbogbo ìdúró bá ń wá. wọ́n lọ jẹ́ ọkọ best friend ọkọ ṣáà kó lè jẹ́ ọkọ gidi. ṣùgbọ́n ojúṣe obìnrin náà wà ní láti wá rí ọkọ tó lè ṣojúṣe. kábíyèsí Ọlọ́run bó ṣe wà ní wọra wọn ni. bẹ́ẹ̀ni tó bá balance ọkùnrin lójúṣe tẹ̀ ṣùgbọ́n ojúṣe obìnrin láti wá rí responsible man ṣe tó wà lójúṣe tiẹ̀ lápá tiẹ̀ bóòní. ẹ̀gbọ́n tí fada ń sọ fún ẹni tó bá létí. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ bó ṣe fi ẹ̀kọ́ àbí ẹ̀kọ́ níbi ìjọba ti láǹfààní láti máa gbọ́kànlé tó gba 100.9 FM tó jẹ́ pé ẹ̀fíìsì òun ni tiwa èmi ọjọ́ kejì tó lé ní ogún underline ọjọ́ kejì tó lé ní ogún yẹn nítumọ̀ oṣù kẹwàá kọ́ ló ń ṣàánú ti sún ẹ̀ Ọláyẹmí Àkànní lórúkọ tèmi. ní agbára Ọlọ́run lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí ọwọ́ mi ló wà. lórí Vanguard lọ́wọ́ jùmọ̀ lówùrọ̀ tó ní. pẹ̀lú àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan tó wọ́n dé gàdàgbà ni mo rí eléyìí o látàrí pé àfakàfìkì rélùwé Àbújá lójú ọ̀nà Àbújá sí Kaduna ó dàbẹ̀ ni pé ẹnìkan sọ̀rọ̀ pé báyìí ni ara kò rí bẹ́ẹ̀ látàrí pé kí ni ó dàbẹ̀ gbáwò ìwọ ló dún mẹ́yẹn o ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jù ó ti wáyé àbí ìròyìn ti wá gbé jáde kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọkọ̀ rélùwé àwọn tó wà ń bẹ̀ tọrọ ṣojú wọn kí náà sọ ó wà lójú èkejì ìwé ìròyìn Nigerian Tribune tó wọ̀n dé láàárọ̀ yìí àkàwọ́. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní tí mo fi ṣíde lówùúrọ̀ tòní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ti pàláṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò ẹ rí dájú pé kò sóhunkóhun tó dá ètò ìdìbò yan gómìnà ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún ìdúró. ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí eléyìí lójú ìwé kìíní lókè téńté lápá tún bólẹ̀ pé ojú ìwé kẹta ni ìròyìn yẹn lọ jòkó sí pẹ̀lú àkọlé tó gbèrú pé ẹgbẹ́ òṣèlú PDP power wọ́n ti sọ pé Ọládìpọ̀ Ọláfẹ̀sọ mú àárọ̀ lè díje dupò tí ẹ nínà gàwó tẹ́ ń wò lókè nínú ẹgbẹ́ òṣèlú PDP o kí ló dé ó wà lójú ìwé kẹta ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí àkàwọ́. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní lórí ẹ̀sùn tuntun tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tún gbé kan ẹni tí ó wà nínú àhámọ́ mọ́sọ́ nípa Kánú Màsọ́lánà nílé ẹjọ́ mo jẹ̀bi ẹ̀sùn yìí níwájú ilé ẹjọ́ lánàá. eléyìí ò gbẹ̀rẹ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀sà lọ́wọ́ ìsàn ló wà lójú ìwé kínní náà ni ó wà lọ jòkó sójú ìwé kẹta pé ètò ààbò tó fẹsẹ̀ nílẹ̀ tó lé dandan níbo ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà tó dájú ní àgbáńláyé Àbújá látàrí pé kí ni o Kánú nílé ẹjọ́ o àkàwọ́. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní lórí ètò ààbò tó ń ṣe ségesège a lè máa bá a lọ báyìí tá a ń sọ bẹ́ẹ̀ àgbáríjọ
àwọn olóòtú ìròyìn ló sọ di mímọ̀ lówùrọ̀ tó. bá òkú èsì òtán o ìròyìn tí mo rí ìkú gbẹrẹ àmọ́ ṣùgbọ́n wọ̀ṣà lọ́wọ́ ìsàlẹ̀ ló wà pé ẹni 100 ọdún kò fẹ́ sọ àti ọ̀gá nípa tí àti ẹnìkan jẹ́ pé attorney general ní ìpínlẹ̀ Èkìtì àti àwọn tó pọ̀ díẹ̀ ni wọ́n gba àwọn 69 ni wọ́n gba ṣé SAN tó yẹ pé àyàn kì í fowó rà á ṣiṣẹ́ débẹ̀ ni ojú ìwé ọgbọ̀n ló wà o ẹni 90 years láì tí ìkú gbà kó tó lọ kò lè tí ì lọ àáká o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní olùdámọ̀ràn gbogbogbò àní fáwọn elétò ààbò mọ̀gbúnù kan ní mọ̀gbúnù ó ti fìdí ẹ̀ múlẹ̀ ó ní lóòótọ́ ni o ẹni tó jẹ́ adarí tuntun fáwọn àjọ ISWAP àwọn èèyàn alákatakítí ẹ̀sìn kọ̀ọ̀kan àwọn alákatakítí ẹ̀sìn tó jẹ́ adarí wọn tuntun ó ti fìdí ẹ̀ múlẹ̀ ó ní ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ìbọra. Àkàndé Tinubu Oyètọ́lá Ọmọ́tẹ̀sọ àti àwọn míì ọ̀dàsí àwọn ẹ̀ńtẹ́dínlẹ́pọ̀ ojú orúkọ wà níwèé ìròyìn wọ́n gbóríyìn fún ntani fún olóògbé Ọ̀páwó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ látàrí kínní free education tèmi náà jẹ́kun náà tó jẹ́ àǹfààní ẹ̀ kábíyèsí ọlọ́run àríṣẹ́láríkà ó wà lójúwèé kejì ìwé ìròyìn Nigerian Tribune. ta ló sọ pé kò lè dá. ẹ wò ó náà kò rí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC 16 lọ ní baba ibi ẹ bá ń rè láwọn ò bá ẹ lọ. àwo lórí èròǹgbà yín láti jáde dupò ààrẹ ọdún 2023 Tinubu àwà lẹ́yìn yín bàbá. ilé ìtẹ́mi orí ń bí lórí pé ìwé ìròyìn Nigerian Tribune ló wà lórí tábìlì tèmi ó ní wẹ́kárí ló lọ jókòó sí mbẹ̀ tí àwọn INEC àjọ tó ń rí sí ọ̀rọ̀ nípa ti ètò ìdìbò ní Nàìjíríà tó dájú ní àgbáńláyé yìí pé àwọn ti ṣetán àwọn ti gbáradì àwọn ti wà digbí fún ìdìbò tó máa wáyé ní ìpínlẹ̀ Anambra ẹnìkan náà fi sílẹ̀ ni pé sọ̀sókè ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀ jù Okoye àkàwọ́. nínú àkórí ìròyìn tó wà bí lówùúrọ̀ tó ní àwòrán kan mo sẹ̀ ń wò ìkọ́lọ́ ń ṣàwọn àwòrán ìgé ìlú wà náà ó ní kò sí wàhálà o tí wàhálà yẹn bá tún pọ̀ jù lórílẹ̀‐èdè yìí tẹ́ bá tún kó wàhálà yẹn bá mi kò sí iye gba máa lọ sókè òkun fún àyẹ̀wò ètò ìlera táwọn olùkọ́ lè sọ bẹ́ẹ̀ ẹnu ẹni kan ti gbọ́ ẹ fẹ́ rí ẹjú ìwé kẹrànún lọ. inú àkórí ìròyìn tó jáde. ẹ bá rẹ̀ máa bọ́ ní bá mi máa já pamọ́ yín. àwọn tó lọ sókè òkun bá lọ gbọ́ báyẹ̀wò ìlera ẹgbẹ́ bá báyìí bá kó ti bá kọ́lọ́ ṣàánú lórí ilé kábíyèsí ọ̀nà. àwòrán ló sọ̀rọ̀ àwòrán ni ẹ lójú ìwé karùn-ún tí mo ní mo sọ níta ló sọ ò lè sọ àbújájì náà. inú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní yébà àwọn tó jẹ́ pé wọ́n fi ẹ̀hónú hàn lórí àwọn ìkọlù àwọn oníwàjà gidijagan níbo ní Zamfara àwọn obìnrin màtí bòde wọ́n di gbogbo ojú ọ̀nà Gùsáwù látàrí pé kí ni sẹ́ẹ̀ ètò ààbò tó ṣe ségesège àwọn oníwàjà àdúgbò yìí ẹ bá àfọkùn sísẹ̀ lánàá ó di ojú ọ̀nà nípa ìfẹ̀hónúhàn wọn. àtọ̀sẹ̀ bá Abuja jìnnà ìyá gbẹ̀bí ti lọ ọmọ tí yóò níyà kì í dégbò ẹ̀. lánàá ni. ojú ẹ̀ kan ní ìrìnà wákà ni mo ti rí eléyìí o pé kí ló dé ńgbà tẹ wá fẹ́ bu odò tán ẹ wàá fẹ́ dàgbà ọmọ lé síbẹ̀ ẹ má ba ẹgbẹ́ òṣèlú tó fún yín ní pẹpẹ platform tó fi yíyàn dé tó sọ yín dèèyàn ẹ má dojú ẹgbẹ́ ìdílé èmi kọ́ ló ń sọ bẹ́ẹ̀ o ẹnìkan ló ń bá wọn kan sọ̀rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress látàrí àwọn kẹ́kẹ́ àti àwọn kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ ojú ẹ̀kẹ́rin ló wà kíkà ní agbára Ọlọ́run eégún ẹ̀ tó jáde ó ti kó láì wò. nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní yébà adarí gbogbogbò rẹ ó fáwọn àjọ tó ń rí sí àìjẹ wọn ni ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé ẹ̀jẹ̀ tó ń fún àwọn tó jẹ́ pé wọ́n nílò ẹ̀jẹ̀ ọjọ́ ti lọ lórí àwọn ẹ̀jẹ̀ yìí ojú ìwé kẹsàn-án ló wà àkòrí gbé ní gbangba. lásìgbò ẹgbẹ́ òṣèlú APC change ní ìpínlẹ̀ Èkìtì yìí dòdòdò Èkìtì petition látàrí pé kí ni o pé wọn ló túbọ̀ ń gbilẹ̀ sí díẹ̀díẹ̀ ni látàrí pé kí ni o àwọn tó jẹ́ olóòótọ́ sí Ifá Ìkó aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n dà pé àwọn tó ń gbé ìgbìmọ̀ tí wọ́n kalẹ̀ pé kálukú ta wà lójúwé kẹrin o ìwé ìròyìn Nigerian Tribune àìrí làwa ò ní kà tá a ti rí yìí àfiṣe ní kíkà ni. kábíyèsí Ọlọ́run. inú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ẹ kéde pé nǹkan ò fara rọ nínú ẹ̀rọ ètò ẹ̀kọ́ tá a ń sọ bẹ́ẹ̀ àjọ JAMB
ló sọ di mímọ̀ fún ìjọba àpapọ̀ lówùrọ̀ tòní. gómìnà tó wà lóróyè nípínlẹ̀ èkó babájídé olúṣọlá sanwó èkó ó ti sọ̀rọ̀ sókè o kí ló sọ àní kankan nípa mọ́ lábẹ́lẹ̀ ẹni tí ò ṣe nǹkan ètùfù kí ló fẹ́ máa kíyèsí ẹ̀ńkù lé fún pé àníyàn kí ló mọ̀ kí ló ṣe bẹ́ẹ̀ rárá àpàtọ́ kan balẹ̀ gbogbo tí àwọn ìgbìmọ̀ yẹn jábọ̀ ẹ̀ fún wa la máa gbé hàndé gbogbo ayé máa tẹ̀lé tí wọ́n là kalẹ̀ àwọn ìgbìmọ̀ ẹ̀ńtẹ́tílẹ̀ pọ̀ ju ensars 20 October ọdún tó lọ́rùn gbogbo àbọ̀ tó ń jẹ́ fún wa gbangba la ṣàtàlà fi ṣe o gómìnà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ó dúró yọ̀gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ló wà lára rẹ̀. nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ọ̀gá àgbà yanyan fáwọn òṣìṣẹ́ àní tí wọ́n rí sí egbòogi olóró tí wọ́n gbógun tì lọ́tún lọ́sì wọ́n ní ẹ̀wò ẹnikẹ́ni tọwọ́ ṣìkún òfin bá mú ó yẹ kó lè jẹ́ pé ẹ̀wọ̀n ayérayé lè kó máa lọ kó sì má bóde mọ́ ẹni tó sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ adarí gbogbogbò fáwọn òṣìṣẹ́ àjọ tó gbógun ti egbògi olóró ló sọ di mímọ̀ lówùúrọ̀ tòní. eléyìí tí mo rí lójú ìwé kẹtàlélógún ló lọ́wọ́ ìwé ìròyìn Nàìjíríà ti mọ̀ pé àwọn tó bá jẹ́ olùgbé àdúgbò fúnlẹ̀ pé àwọn eléyìí ní í ṣe pẹ̀lú ọmọ olùgbé àdúgbò kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn wọ́n ní a kì í dáyé tún ṣe a kì í dáyé bàjẹ́ ibi táwọn náà bá wà níbi tẹ́yìn náà Ìbàdàn tí ènìyàn pé àfi kájọ pawọ́pọ̀ ṣe kí náà nìkan jọ ṣe kí àdúgbò àbí ìlú wa kó lè dá o ó wà nínú ìwé ìròyìn Nigerian Tribune. nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ọgbọ̀n nínú àwọn tó jẹ́ pé àwọn ajínigbé tún jí gbé níbo nílé ẹ̀kọ́ ìjọba kan tó wà ní Gbéníyọrí nílùú ní ìpínlẹ̀ Kẹ́bì wọ́n ní wọ́n ti gbòmìnira o wọ́n ti yọ̀ǹda wọn ọgbọ̀n wọ́n ní wọ́n ti fún wọn lẹ̀ lánàá òde yìí. bí àwọn yẹn sinmi ọpẹ́ náà máa kọ ni tó ní ẹni òjò pati àrà ọpa alihamudulilayi. ó sẹ rí òrìròyìn ìlòyìn kọ́ lẹ́ni 25-year-old mass com graduate. 24 years obìnrin ni nílé ẹ̀kọ́ gíga ní Makurdi orí bó ṣe rẹwà kábíyèsí wọ́n dẹ̀ dènà dé wọ́n pa wọ́n dẹ̀ gbé mẹ́sì jọ̀nà kábíyèsí ọlọ́ ìròyìn ni o ìròyìn ni àárín ni o àárín ni o ìròyìn ni kábíyèsí ọlọ́run odò táwa gbọ́ tí o gbẹ. wọ́n bù díẹ̀ àbí ká fi ọgbọ́n alábùkán gbẹ́ǹjẹ tàbí yóò sì ná. wọ́n ti òkè lọ́wọ́ ní lágbára lọ́wọ́ a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀njìnlẹ̀ inú ìwé ìròyìn ìtùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Àgbọ̀njìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ilẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn làwọn aka oyè orí tábìlì ìròyìn ìwé ìròyìn Nàìjíríà iṣẹ́ òun la mo wá lọ sí ojúwe kejì tí èmi fi ń ṣíde ìròyìn láàárọ̀ yìí o olórogún ni o mi ò dẹ̀ bá torogún wọ́n yà mọ́ kí ni méjì lókè téńté ni mo ti rí lẹ́yìn o pé látàrí fakafiki rélùwé nìyẹn o Àbújá sí Kaduna ìṣẹ̀lẹ̀ tó wáyé ń bẹ̀ gbóra o àwọn méjì sọ̀rọ̀ ó dàbẹ̀ pé èdè ò fẹ́ gbóhùn ẹlẹ́yọ̀ àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn o ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó lẹ́ni tí nǹkan ò ṣe ó yẹ kó wà nǹkan ṣe o ó yẹ ká wà nǹkan ṣe òun ló ní fáfúrò ètò wọn dé yìí pé gẹ́gẹ́ bó ti hàn dé ní pé ọjọ́ òru ọjọ́ Wednesday ọ̀sẹ̀ ìtẹ́ pé ojú ọ̀nà Àbújá sí Kaduna fakafiki rélùwé tó ń lọ gẹ́gẹ́ bó ti wá wọn dé níbi pé ó dàbẹ̀ ni pé lójijì bí ẹni pé àdó olóró mi kan àwọn tó wọ́n jẹ́ pé ọ̀rọ̀ kan tó wà nínú ìṣẹ̀lẹ̀ jẹ́ pé wọ́n wá ń sọ ìrírí wọn gẹ́gẹ́ mo ti wò ń bí o ẹnìkan tó rúkọ ẹ̀ ti ẹ̀wọ̀n dé bí o òun wá tẹnubọ̀rọ̀ yẹn ṣé ìwòsàn tó jẹ́ pé ó di jẹ́ kan náà tẹ́ pé ọjọ́ ọmọdé ìgbìmọ̀ ṣòfin ní Nàìjíríà tó dájú ní àgbáyé yìí ó wá sọ lórí ẹ̀rọ kan tẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ní èdè Haúsá ṣé ètò tó dáyà nílẹ̀ ló jẹ́ kí mú túká o àti pẹ̀lú ẹni sọ̀kòrò gan ló fẹ́ gbóhùn onílé wa ó ló ṣe mírí ní ògbódì ẹ fi rí àwòdì sáàrọ̀ ìwé aláwòye mi ní ó mú sẹ́nu yẹn ó ní ẹ̀ wò ó nù tó ṣẹ̀ ní pé
ní ẹlẹ́ẹ̀kẹjọ lòun wà nílé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti mọ̀ pé orúkọ òní Ṣéhù Sàní ó ní ẹ̀wù ńgbà táwọn ní ó ní Àdó Olódún ó lóun tẹ̀ tó fojú ohun rẹ̀ kò lówó pé àwọn tó yẹ pé wọ́n sàkámọ́ tí ní wọn ó ní wọ́n tó wá mú ìbọn tí ń bẹ lọ́wọ́ irin títù tẹ́ pé kò ní láìsẹ̀nsì tẹ́ pé tako tí wọ́n ṣe pé ó ní bí ẹni pé wọ́n tájẹ̀tì wọ́n fojú sùn sí pé ẹni tó jẹ́ atukọ̀ adarí ọkọ̀ yìí pé orílẹ̀ jákò lera bọ́dì ó ní eléyìí tí wọ́n fẹ́ ṣe ó ní àmọ́símọ́ ìṣàwọ̀ àwọn dúpẹ́ ní ọwọ́ náà pé àkèrè wọn pètè ìyẹ́ ó ní ṣùgbọ́n ìyá lódò ní ògbà fún ó láwọn dúpẹ́ lọ́dọ̀ pé kó àwọn yọ àmọ́ bóun ṣe ń sọ tiẹ̀ báyìí nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu ó ní lẹ́nìkan wá ń dáhùn tó jẹ́ pé orúkọ tiẹ̀ wọ́n níbi òní ọ̀gá àgbà fún àjọ tẹ́kùn wọn iléeṣẹ́ rẹ́díwé yìí tó orúkọ ẹ̀wọ̀n níbi ọ̀gbẹ́ni Fides Okiria ló wá tẹnu bọ̀ ó ní ó ní lóòótọ́ níṣẹ̀lẹ̀ wáyé ó ní purọ́ níyẹ̀tẹ̀ ló mú wa ó ní ọjọ́ òrùwọ́ náà zie ó ní àmọ́ sí wọ́n mọ̀ ṣá pé wọ́n mú ìbọn irin tútù tó ń bẹ lọ́wọ́ àwọn kan tẹ́ pé ó dà pé wọ́n kẹ́fí pé àwọn náà máa jẹ́ ẹni ibi tẹ́ fún wọn rí Àdó lórúmọ láti àjà ọkọ̀ yìí dànù pé kò sí ní tó jọ yẹn o agbọ́n sí oyin sẹ́ ojú olóko rẹ̀ dẹ̀rẹ̀ kùdùkùdù ó wà lójú kejì ìwé ìròyìn Nàìjíríà Tribune níbi tí mo ti rí kà pé bọ́lọ̀run pa ni ẹ̀dá kan nípa ní àti pẹ̀lú ẹni tí nǹkan ò ṣe ó yẹ kó wà nǹkan ṣe o ẹni wọ́n ròyìn Nàìjíríà Tribune yìí ẹ̀jẹ̀ káwó. Ọlọ́run tọ́lá o mo ń jẹ́ o ìwé kẹtàlá mo ti máa bẹ̀rẹ̀ àjò mi lówùúrọ̀ tó ní ìyẹn nínú ìwé ìròyìn Vanguard èyí tó jáde ìlú Àbújá mo gbà lọ o níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari lánàá yìí ó mà ti paláṣẹ o fáwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn àjọ elétò ààbò lọ́lọ́kùn òjọ̀kan pé ẹ rí i dájú pé kò sóhun kóhun tó ṣe ìdíwọ́ tàbí ìdènà ètò ìdìbò yan gómìnà tó máa wáyé yẹn ní Anambra ní ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún tí a wà yìí èyí wáyé nígbà tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì àní tó jẹ́ adarí fáwọn òṣìṣẹ́ ọmọ ogun yẹn sí ààrẹ Muhammadu Buhari òun ló sọ̀rọ̀ di mímọ̀ yẹn ní àgbàlá ààrẹ lánàá òde lẹ́yìn ìgbà tí wọ́n parí ìpàdé lẹ́yìn tí ààrẹ Muhammadu Buhari tó léwájú fún pẹ̀lú tó ṣe pẹ̀lú àwọn tó jẹ́ àwọn ọmọ ogun lọ́lọ́kan òjọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ ni ààrẹ Muhammadu Buhari ti pàṣẹ wípé ẹ wò ó kò gbọdọ̀ sóhun kóhun láti lè rí pé máa ṣe ìdíwọ́ tàbí ìdènà láti rí pé ètò ìdìbò ọ̀hún kò fi ní lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ yẹn ní ìpínlẹ̀ Anambra mọ̀ọ́gúnlò tẹ̀síwájú náà rẹ̀ ó ní ààrẹ Muhammadu Buhari ó sọ wípé gbogbo àwọn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ ọ̀hún àti pé ẹ̀tọ́ wọn ni láti lè dìbò yan ẹni tó gbọ́dọ̀ jẹ́ adarí fún wọn ọ̀dẹ̀ ètò ìdìbò sì gbọ́dọ̀ lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ láìsí kọ́míkọ́ ọkàn nínú ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo tẹ́ bá rí pé ẹ lè ṣe láti rí pé ẹ pèsè tó ààbò fáwọn olùdìbò ṣọ́jọ́jọ́ ìdìbò lọ́jọ́ ìdìbò àti lẹ́yìn ìdìbò oníkẹ́ṣe kò gbọdọ̀ sí wípé àwọn àjọ àbáwọn kan kóra àwọn jọ yípo léwájú àbí wọ́n dá láti gbọ́n rògbòsàn sílẹ̀ lè tó lè mú kẹ́ẹ̀mí òun dúkìá kó di pé ó pàdánù lọ́jọ́ náà ẹ wo àṣẹ tí mo fẹ́ rèé ẹ rí dájú wípé ètò ìdìbò ìpínlẹ̀ Anambra ọjọ́ kẹfà oṣù kọkànlá ó lọ ní ìrọ̀wọ́ rọsẹ̀ kí ètò ààbò sì fẹsẹ̀ múlẹ̀ lọ́jọ́ náà ààrẹ Buhari ló sọ di mímọ̀ ẹ fẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ojúwe kẹtàlá ló wà inú ìwé Vanguard tó jáde lówùúrọ̀ tó ní. káàbọ̀ ọláyẹmí akànnì ojúwe kejì ni mo ṣì wà ní òtí ìkó mbẹ̀sẹ̀ nígbà tó yẹ kó rorogún ni mo rí mbẹ̀ lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ lápàtàn ni mo ti rí eléyìí pé Àkàndé Tinubu Oyètọ́lá Ọmọtẹ́ṣọ ọ̀dàsì àwọn èèyàn míì nìyẹn lákọlábọ̀ wọ́n gbé oríyìn fún olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ látàrí free education ẹ̀kọ́ ọ̀fẹ́ àkọlé tí mo rí mbẹ̀ nìyẹn ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní àṣesílẹ̀ làbọ̀ wá bá ẹni ṣu sílé lágbára Ọlọ́run padà bọ̀ abẹ́yẹ ṣeun àríṣe àríkà ní ọ̀rẹ́gun lórí fáfúnrò ètò òde ìpé ẹnìkan tó jẹ́ pé ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú All Progressive Congress lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ tó rúkọ ẹ̀wọ̀n níbi olóyè Adébísí Àkàndé ni wọ́n gbóríyìn ni wọ́n tẹnu bọ̀dọ̀ ní ọpẹ́ o kí ni wọ́n pẹ́ ní ọpẹ́ fún tàbí kí ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tẹ́ pé ó ti lọ ní tiẹ̀ pé ètò tí wọ́n gbé kalẹ̀ látàrí pé kí ni ẹ̀kọ́ ọ̀fẹ́ nígbà tí wọ́n ní àǹfààní gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bó ti wọ́n dé mi wọ́n ní ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹn pé àgbẹ̀ lódìjà sílẹ̀ ọmọ odò dín sọ pé wọ́n olùyẹ ẹ̀pá wo níbi ètò kan tẹ́ pé àbá Bísí Àkàndé yìí ni ó jẹ́ pé ẹni jẹ́ pé guest speaker ẹni jẹ́ pé yóò jẹ́ àlejò pàtàkì láti bá ní sọ̀rọ̀ ńbẹ̀ ló wá tẹnu bọ̀rọ̀ níbo ní ilé ẹ̀kọ́ ibi tí wọ́n fi òpin ẹ̀kọ́ dì sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University pé àwọn náà ni wọ́n ṣètò pé free education tẹ́ pé wọ́n fi ń ṣèrántí ẹni pé ó jẹ́ olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yìí ló wá tẹnu bọ̀rọ̀ ní yé ó ní ẹ wo àwọn gbóríyìn fún Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bóun ti ń sọ tiẹ̀ níbi tí yóò ti dákẹ́ yìí ni àwọn gómìnà táwọn mítẹ́ pé ìkànnì kan pójú síbẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ṣàìsọ̀rọ̀ tó pé àìsí ń bẹ̀ náà ẹ̀ bá wọn dá sí ọ̀rọ̀ English àmì ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ pé Gbóyèga Oyètọ́lá tó mú sẹ́nu ní ó ní you will be remembered for the problem you cause or the problem you sọ pé àrùn ti kálukú wa gbogbo ọmọ àdìtàn yìí tá à ń ṣe táwọn padà ìtàn pé bóyá ìṣòro téèyàn yanjú wọn máa rántí yàn pẹ̀lú ẹ̀ àbí wàhálà lásìgbò ìdààmú téèyàn dákalẹ̀ sí àwọn ènìyàn lọ́rùn wọn máa rántí olú ẹ̀ pé àti pẹ̀lú pé life impactors
they do not die pé kan náà tẹ́kọ̀ wọ́n ayé tí wọ́n nípa tí ìṣe jòrí àpáta tó kọjá àbí ọkọ̀ lórí omi tẹ́kọ̀ wọn lórí pa ẹ̀ pé tí wọ́n nípa láyé ní olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ látàkì ní irú ètò tó kalẹ̀ yìí ó gẹ́gẹ́ bí àwọn tí ń sọ ilé ní ẹni tẹ́ pé ó jẹ́ ẹnìkan ní ẹgbẹ́ pòfẹ́sọ̀ Bóńkẹ́ Adépéjú Ọmọ́tẹ̀ṣọ́ ní tẹ́ pé ní ilé ẹ̀kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yìí ló wá sọ ní ó ní lẹ́gẹ̀sì dandan ni ó ní tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ṣe yìí ó ní tí lọ́dá ní àmàràn tiẹ̀ ó wá sọ̀rọ̀ débi kan bí ó ní irú àwọn wọ̀nyí ní Nàìjíríà fẹ́ àwọn ní bàbá fẹ́ o àwọn ní irú àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tẹ́ pé wọ́n ó sì irú èyí tí wọ́n ṣe tẹ́ pé àwọn èèyàn jàǹfààní láì fi ti ẹ̀sìn ìyá ìdí ẹ̀ sí pé ọmọ olùkan rẹ̀ tẹ́ pé gbogbo àwọn tó bá dé kan wọ́n jàǹfààní nìyẹn pé irú ẹ̀ làwọn fẹ́ bí àwọn tí ń sọ tí wọ́n náà ní àwọn tẹ́ pé wọ́n tẹ̀ tó ń pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀tún jẹ́ pé aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tẹ́ pé Ifá Èkó olóyè Bọ́lá Tinubu sí Bọ́lá Tinubu òun náà ṣàìsọ̀rọ̀ ń bẹ̀ o kí ló sọ ń bẹ̀ o ní ó nínú ti ẹ̀dùn láti pé òun jẹ́ kan náà tẹ́ pé àwọn associate pẹ̀lú àjọyọ̀ pé Awólọ́wọ̀ tẹ́ pé legacy ohun tó ṣe tẹ́ pé wọ́n fi rántí ẹ̀sìn rẹ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn sọ níbẹ̀ o ẹ fẹ́ mọ àbí ìtayà náà sọ̀rọ̀ ńbẹ̀ ẹ wo ẹni wọ́n gbọ́dọ̀ yín Nigeria Tribune ojúwe kejì ni mo ti ka díẹ̀ ńbẹ̀ níbi tí wọ́n ti gbóríyìn fún ẹni tí ò sí láyé mọ́ látàrí tó ṣe o àṣìṣílẹ̀ làbọ̀ abá ẹni wọ́n gbọ́dọ̀ yín Nigeria Tribune ẹ kà ó. nínú ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìyẹn ní ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard níbi ìpínlẹ̀ Èkó mọ̀gbálọ̀ níbi tẹ́ni tó jẹ́ adarí ìyẹn fún àjọ tó ń rí sí ìdánwò àṣewọlé ìyẹn sílé ẹ̀kọ́ gíga fáfitì ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ sọ nípa ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé lánàá èdè yìí ó máa rọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ kéde pàjáwìrì láwọn ilé ẹ̀kọ́ pé àwọn kan ò fararọ̀ kódà àwọn kan ò rí bó ṣe yẹ kó rí láti lè fi yanjú pẹ̀lú ṣe àbójútó ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ lẹ́yìn tó ń dojúkọ ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Olóyèdé ó sọ ìdí mímọ̀ nígbà tí wọ́n gbà lálejò gẹ́gẹ́ bí àlejò pàtàkì yẹn níbi ìdánilẹ́kọ̀ọ́ àti ìpàdé kan lọ́dọọdún lè jẹ́ pé ló wáyé ní ilé ẹ̀kọ́ ìyẹn gíga fáfitì tó wà ní ìpínlẹ̀ Èkó lè tí ẹ̀ka àwọn tó ń rí sí iṣẹ́ ọnà tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ níbẹ̀ tó ti ń bá wọn sọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ni ó ti sọ dímọ̀ pé yàtọ̀ sí pé ìjọba ṣe ń kéde pàjáwìrì ó ní ìjọba tó gbọ́dọ̀ pèsè owó rọ̀gùnrọ̀gùn sí ẹ̀ka ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ láti fi bójútó àwọn tó yẹ káwọn pé tó létò ọ̀rọ̀ ẹ̀kọ́ láti lè túbọ̀ mú kí aṣọ ìyáṣọ ẹ̀yẹ lè tún wà fún dédé Nàìjíríà nípa ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí kó túbọ̀ padà síbẹ̀ ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àkórí ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún ọ̀hún lè tó wáyé lánàá ní àkórí tàná ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àkórí ọ̀hún ó sọ pé wọ́n ní láti ṣe àtúnṣe láti mú ohun tó jẹ́ pé kò tọ́ padà sí bó ṣe tọ́ pẹ̀lú nínú àwọn àjàkálẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan tó lè dé kojú ní pàtàkì jùlọ COVID-19 láti lè mú gbogbo padà kó gún régé ẹni tó jẹ́ Olóyèdé ó fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní yàtọ̀ sí wípé ìjọba tẹ̀ tó ń pèsè owó ètò ẹ̀kọ́ ó ní àwọn tó já lẹ́nu lọ́rọ̀ lọ́lọ́kan òjọ̀kan ó ní àwọn náà níṣẹ́ ṣe ó náà gbọ́dọ̀ rí pé aṣọ ìyá ṣe ẹ̀yẹsẹ̀ ó túbọ̀ dárú ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ní ti ìnáwó ó wá rọ gbogbo àwọn tó jẹ́ olùkọ́ pátápátá àwọn tó yẹ kó wọ́n darí ní ẹ jẹ́ ká dájú pé àkó àkóyawọ́ láti lè pèsè ojú ọ̀la rere ni ó ní kò sí bá méjì ó dà àkóyawọ́ bá ti ń wọ̀ tó yẹ pé kò sí wípé bóyá ìwà màgòmágó kan ṣẹlẹ̀ àbáràn kan ti àtìlẹ́yìn tàbí gbèmọ̀ràn láti wà tó tọ́ lọ́rọ̀ ètò ẹ̀kọ́ ní gbogbo ìtẹ̀síwájú máa bá ó wá ní fìdí èyí o a nílò láti rí pé àjọ fọwọ́sowọ́pọ̀ kétò ọ̀rọ̀ ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ lè tẹ̀síwájú pẹ̀lú ètò ìgbaniwọlé gan fáwọn olùkọ́ àtàwọn tó yẹ pé wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ó gbọ́dọ̀ ní àwọn ohun àmúyẹ kó gbọ́dọ̀ jẹ́ pé wọ́ọ̀lù nǹkan lọ́wọ́ fi tẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà ṣe rán o a gbọ́dọ̀ ṣe bí ṣe ká ṣe bó ṣe ká tọ́ bó ṣe ká tọ́ kó bá lè ní bó ṣe kó rí lẹ́ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo láti lè rí pé aṣọ ìyá ṣẹyẹ àtúndàrú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo apápátá alátìjọ fọwọ́sowọ́pọ̀ agọ́ni o àjọgbé gbogbo wa ni ojúwe kẹwàá ló wà ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní. káàbọ̀ ojúwe kẹta ìwé ìròyìn Nigerian Tribune ní mo gbà lọ olórogún náwó ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ lápásì ni mo ti rí lè pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbọ́dọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n ní sọ pé Ọládépọ̀ Ọláfẹ̀sọ mú àárọ̀ ẹgbẹ́ lẹ́tọ̀ ẹ̀yẹ láti díje dupò tẹ́kúyà ẹ̀ ń nàgà ẹ̀ ń pinnu ẹ̀ ń gbégbèsè ẹ̀ ń ṣe gbogbo ètò láti pé kẹ́ díje dupò yẹn o àkọọ́lẹ̀ tí mo rí ń bẹ̀ nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o olówó ràwọ̀ kó mọ́lẹ̀ bí òṣùpá àmọ́ Ọlọ́run bá ní òfin ṣe kí wá aṣọ Ọlọ́run bá wò yé ìbá Ọlọ́run ìbá Yorùbá ìwé aláwìyé mi ó ní òkò ńlá ṣaláǹgbá pìnṣín ẹni ju ni lọ́lọ́run rẹ ní jẹ lórí fáfọ̀rọ̀ tó yẹ pé ó wọ̀n dé pé ẹgbẹ́ òṣèlú sí ẹgbẹ́ ju ẹnìkan lọ ẹnìkan ní òtẹ́gbẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n sọ pé àwọn gbogbo sẹ́wà pé ìwọ Professor Adéwálé Ọládépọ̀ àtẹnudẹ́ pé
olóyè òkè àti olóyè tẹ́tẹ́tẹ́tẹ́ mú òhárọ̀ pé àti ẹ̀dí ọlọ́fẹ̀sọ̀ pé olóyè tẹ́pẹ́ ti nàgà ti pinnu ẹ ti ṣètò pé ipò kan ẹ nàgà o láti jẹ́ kan náà darí jẹ́ pé fún ẹgbẹ́ òṣèlú ẹnumíàgò People's Democratic Party pé ní àsìkò tó wáyé pé kò rí bẹ́ẹ̀ mọ́ ẹgẹ́ bó ti yàn dé ń bí láàárọ̀ yìí wọ́n ní Ọládìpọ̀ ìlú jẹ́ pé akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú tẹ́tẹ́ pé ó nàgà báyìí láti jẹ́ pé yóò jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí ọlọ́fẹ̀sọ̀ jẹ́ pé òun náà jẹ́ pé akọ̀wé public secretary nígbà tí mú àárọ̀ yìí òun náà jẹ́ pé ẹni tó jẹ́ national secretary fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àmọ́ ṣùgbọ́n ṣáà ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ tẹ́gbẹ́ wọn gbé kalẹ̀ látàrí pé kí ni o àpérò wọn tí wọ́n ó ṣe tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Adamawa tó ń kọ́ tẹ́wọ́n dẹ́mi o ìyẹn Amadu Fintiri ló wá sọ ilé ìdímọ̀ ní ọjọ́ Jímọ̀ ní Àbújá ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi ni o baálé ilé tí o bá lẹ́nu ló ń pàṣẹ àmọ́ èyí tó bá lẹ́nu má dàlẹ́ bẹ́ẹ̀ ni o baálé ilé tí o bá tó bá lé ṣe òun ló ń dábàá èyí tó bá tó bá lé ṣe ó máa pàṣẹ ni o wọ́n wá sẹ́nu bọ̀rọ̀ wípé ní ọjọ́ tọ́sídìí pé wá gbọ́ ẹ̀yin wọ̀nyí pé ẹ lẹ́tọ̀ọ́ láti díje dupò tí ẹ ti ń nàgbẹ́ tẹ́tí ń wọ̀nà tẹ́tí ń rò pé ẹ ti ń gbégbèsè pé ẹ fẹ́ díje yìí o kí ló dé tó fi jẹ́ pé báyìí ọ̀rọ̀ English àmì lọ́múnì sẹ́nu wọ́n ní disciplined people are successful people pé ẹni tó bá ní ìkóni níjànú fún rẹ̀ láì tẹ̀ sẹ́nikẹ́ni tó ń gbàgbé tó mọ̀ pé eléyìí òdà tó ń sá fún eléyìí ìdá ẹ̀ka tó ń ṣe pé irú ẹni bẹ́ẹ̀ ló máa ń ṣàṣeyọrí pé bí èèyàn bá tó wà lẹ́nu ẹgbẹ́ pé irú ìgbésẹ̀ tí ẹ gbé ìgbésẹ̀ náà gbé o ẹgẹ́ mo ti kànú wẹ̀rọ yìí wọ́n kò tí òfin sílẹ̀ òfin ẹgbẹ́ òṣèlú PDP section 58:11 àti section 59 pé ẹgbẹ́ ìgbésẹ̀ láti gbé ẹgbẹ́ òṣèlú lọ sílé ẹjọ́ inú bí lórí nǹkan pé ẹ̀yin náà ò ní àǹfààní láti gbádùn convention àpérò tó ń bọ̀ dé pé ẹ wà díje dupò ọ̀rọ̀ ìwé aláwọ̀ yémi náà ń lò pé gbólókó bá jágbọ́n ẹsẹ̀ wíwò ó lè fúnra náà á jágbọ́n gbígba inú ẹ̀rọ fọlọ́nà àti pẹ̀lú ayágbọ́n ògúngbègbọ́n ayántiro ògúngbèdè ń bẹ̀rẹ̀ wọ́n wá ní ilé làwọn ṣe o àmọ́ ṣe wọ́n mọ̀ ṣá ẹni tó jẹ́ gómìnà tó wà lórí nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó máa sọ̀rọ̀ ti ẹ̀kọ́ tó ń lọ yọ ní ẹ̀wọ́ ìrètí ọmọ Nàìjíríà pé kí PDP power kan bọ́ sọ́rọ̀ yè káwọn náà dépò ní ti àpapọ̀ pé ó lè máa mú yẹ́sì jáde o bí àwọn ò bá wà ní ìṣọ̀kan torí pé a kì í dáyé tún ṣe a kì í dáyé bàjẹ́ pé n tó lè mú káwọn níjàkulẹ̀ pé tí àwọn bá pé ẹ wo ẹ̀jẹ̀ àṣẹjẹ ká ṣe ojúwe kẹlẹ́mọ́tìrì ìwé kẹta ìwé ìròyìn wo Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí mo kà díẹ̀ níbẹ̀ ni ẹ̀yin náà ẹ mọ̀ tí ẹ kẹ́ ṣe náà ẹ̀ka ooo. Ọlọ́run tọ́lá o lójú ìwé kẹwàá ìwé rẹ̀ Vanguard mo ṣe wá ìwé tó jáde lówùúrọ̀ tó ní ìlú Àbújá mo gbà lọ níbi tí alága gbogbogbò fáwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè mo sọ nípa ọ̀gágun àgbà òṣìṣẹ́ fẹ̀yìntì olóṣẹ́ ológun ìyẹn mo sọ nípa Buba Marwa láàánú òde yìí ó mà ti sọ di mímọ̀ ó ní àjọ ohun tí ń gbà lérò láti mú àtúntò bá ìwé òfin tí àwọn ń tẹ̀lé láti rí i pé ìjìyà tó gbópọn àní bíi ọkọ̀ wà ní ẹ̀wọ̀n ayérayé ìyẹn fún ẹnikẹ́ni tọwọ́ ṣìkún òfin àwọn bá tẹ̀ wípé ń gbé egbòogi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àfojúwò àti pé iṣẹ́ táwọn ṣe tọ́ ìyẹn ìwé òfin tí àjọ òun tẹ̀lé òun rèé má bàa sọ̀rọ̀ ìdímọ̀ lánàá yìí má tó jábọ̀ ní ṣókí ìyẹn fún àwọn òṣìyẹn àjọ oníròyìn tó jẹ́ ti iléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti iléeṣẹ́ ààrẹ níbi tí wọ́n ti tẹ́tí gbọ́ àbájáde àwọn ìyàwó iṣẹ́ lọ́lọ́kanjọ̀kan láti gbógun ti ìwà àti ẹ̀bánu nígbà tó sọ ìdímọ̀ wípé ẹ wo àwọn táwọn ń retí táwọn ń fojú sùn ni pé àtúntò ó gbọ́dọ̀ gbá ìwé òfin ìyẹn àjọ tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá sọ ní ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń bá wọn sọ̀rọ̀ ó ní láàrin oṣù mẹ́wàá iye egbògi olóró tó yẹ pé nígbà tó ń gbé sí òdiwọ̀n táwọn rí ó ní tó ọgọ́rùn-ún ó ní iye owó rẹ̀ tó ọgọ́rùn-ún bílíọ̀nù náírà ìyẹn tí ó jẹ́ pé ó tó iye owó egbògi olóró táwọn gbà ní ẹ̀ẹ̀kan náà láàrin oṣù mẹ́wàá ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní iye àwọn èèyàn táwọn fọwọ́ ìṣèkún òfin mú ó ní ẹgbẹ̀rún lọ́nà mẹ́sàn-án àti ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó dín márùn-ún náà fọwọ́ ìṣèkún òfin mú láàrin àkókò yìí ó wá sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní yàtọ̀ sí wípé òfin tó tẹ̀ ti wà lẹ́tẹ̀lẹ̀ wípé ọdún márùndínlógún ni ẹni tọwọ́ ìṣèkún òfin bá tẹ̀ tàbí kó san owó ìtanràn tí iye rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ó ní yàtọ̀ síyẹn ó ní àwọn lẹ́yìn tí àtúntò bá dé bá ìyẹn ìwé òfin táwọn fojú wò kí ẹnikẹ́ni tó ti kó mímú tẹ̀ kó lọ sí ẹ̀wọ̀n tí kò ní padà dé mọ́ ráúráú ó ní káwọn tún láǹfààní láti gbẹ́sẹ̀ lé àwọn dúkìá tó jẹ́ pé irúfẹ́ níbẹ̀ tó kójọ nípa ìyẹn àwọn owó egbògi olóró ọ̀hún ó ní nípa bẹ́ẹ̀ ó ní èyí yóò mú kí ọ̀pọ̀lọpọ̀ kó fiṣẹ́ ilẹ̀ àti wípé yóò mú kí àwọn èèyàn tó ń gbé egbògi olóró yìí kí wọ́n yàgò fínífíní torí pé kíni ìjì àtògbópọn ó ti wà fún ṣùgbọ́n ó ní tó bá jẹ́ pé ìta ìṣe tẹ́lẹ̀ náà la fẹ́ máa tẹpẹlẹ mọ́ pé káwọn máa tẹ̀síwájú lórí ẹ̀ ó ní jìyà òun kò gbópọ̀ tó ló fi jẹ́ pé pọ̀dọ̀pọ̀ tó fi wù ọ̀hún táwọn bá lè má tútó bá a jẹ́ pé ìjì àtògbópọn ó ti fìdí múlẹ̀ àwọn tó lè gbé gbogbo lóró yìí
yóò jáwọ́ láti máa gbé. ẹ fẹ́ rí ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹwàá ló wà ó ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn Ìtùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM lónìí bá ní polówó ọjà kájẹ́ wò gbá gbogbo èèyàn oníléeṣẹ́ ńlá àti oníléeṣẹ́ kéréje ẹgbẹ́ra ńlẹ̀ káwá polówó tẹ́yìn náà ń tà pẹ̀lú báwa dòwò ajé papọ̀ káwa náà fi tiwa gbé tiyín lárugẹ kí ọjà yóò di ìlú mọ̀ọ́ká fún tonílétà àlejò kájẹ́ wò gbá yín lóní wìtìwìtì ọjà tí iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM bá ti bá yín ṣe polówó ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àlùbáríkà ti wọ́n ọjà bẹ́ẹ̀ ìdí nìyí tí a ṣe ń pè yín wípé kẹ́ máa bọ̀ láti wọ́n bọ̀ wá dòwò ajé papọ̀ ẹ kàn sí wa ní ọ̀nà fọ́kàn estate ìtaolúwo Ṣàgámù road Ìkòròdú tàbí kẹ́ ẹ pè Mary sórí 08077483701 tàbí Esther sórí 08077498248 Tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìtùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn. ìròyìn tẹ̀síwájú ojúwe kárí ni mo gbà lọ ìwé ìròyìn Nigerian Tribune orórogún ni o ní apá sí lọ́wọ́ àárín gbọ̀ngbọ̀n ni mo ti rí pẹ̀lú àkọọ́lé tó gbèrú pé ẹ má ba pẹpẹ tó fi yín hàn dé pẹpẹ tó sọ yín di ènìyàn pẹpẹ tó gbé yín jáde pẹpẹ tó gbé yín ga pẹpẹ yín tó sọ yín di ẹni ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí olóṣèlú ẹ má bà jẹ́ o ẹ̀yin tí inú ń bí àkọọ́lé tí mo rí nìyẹn o kí ni pẹpẹ o APC ẹgbẹ́ nìyẹn o ta ló ń sọ báyìí chairman alága àtẹ́pẹ́ ìgbìmọ̀ tó ń jẹ́ pé kọ̀ kárí ẹgbẹ́ yìí láwọn sìkòtà wà yìí ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìgbé aláwòye mi ni o lágbo tó bá ṣe ní lọ́wọ́ àbíkú a kì í jẹ́ kó mi ó gbẹ lórí ẹ̀ o ìwé aláwòye ó ní ọ̀pá tí a fi lé ìṣẹ́ jìnnà a kì í jẹ́ kó bọ́ tó bá ti bọ́ báyìí lágbára Ọlọ́run ìṣẹ́ yẹn máa padà ní o àti pẹ̀lú àkàsọ̀ tí a bá fi gòkè a kì í kan a kì í gbé jùnú ìbá Ọlọ́run ìbá Yorùbá òun ló dífá fún ròyìn tó wọ̀n dé pé gómìnà ìpínlẹ̀ Yobe tó jẹ́ pé òun ni alága ìgbìmọ̀ jẹ́ pé àkókárí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní àsìkò tó jẹ́ pé ẹ jẹ́ kí a ṣe ń tẹ́ ká ṣe kó lè rí bó ti yẹ kó rí torúkọ ẹ̀wọ̀n dé ń bí o Màláì Buni ló ń sọ̀rọ̀ pé àyín tínú ń bí ẹ̀kan náà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ṣe èjì pé ẹ fi èdè nù pé ẹpẹpẹ tó fi yín ọ̀dẹ tó sọ yín dè tó gbé yín ga tó gbé yín jáde jẹ́ káwọn èèyàn tẹ́ gbà yín kan láìkì kan fẹ́ràn yín kan nífẹ̀ẹ́ yín kan tó pé àyín ní àsìkò yìí láyé yẹn báyìí ó ní ẹ má bà pẹpẹ yìí jẹ́ ẹgẹ́ bó ti ń sọ eléyìí ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí nígbà tí wọ́n gbé ìgbésẹ̀ ìdẹ́pẹ́ àwọn ẹgbẹ́ àwọn ìgbìmọ̀ tẹ́ pé wọ́n ṣiṣẹ́ lórí pé àwọn tínú ń bìrì kí ló tẹ̀ ń bí nínú ẹgbẹ́ ìgbésẹ̀ láti yọjú sàn gbọ̀n yìí. ó jẹ́ kí Màláì Buni kó máa sọ eléyìí dímọ̀ níbi tó yẹ pé ó tó á fi ọ̀rọ̀ ìròyìn tẹ́ pé ó ń sojú tiẹ̀ ta ló ń sojú ẹ̀ báyìí ẹni tó jẹ́ pé akọ̀wé àpapọ̀ fún àwọn ẹgbẹ́ yìí lọ́wọ́ tàwa yìí torúkọ tiẹ̀ ẹ̀wọ̀n dé ní Senator John Akpanu-Dede ló ń sọ̀rọ̀ dímọ̀ nínú ẹ̀wọ̀ ọ̀rọ̀ English àmì ló múlò ó ní motivation strengthen internal drive nígbà tí yẹn bá gbọ́ nǹkan mi nígbà mi bí o tiẹ̀ fẹ́ gba èrú sókè á gba èrú sókè láti ṣe n tó tọ́ àbí kó jẹ́ pé n tí o tọ̀tọ̀ pé nǹkan búkúrú tiẹ̀ gbọ́ nìyẹn ó ní ẹ wo ẹ̀yin ìgbìmọ̀ tó pé kàpí kọ́mítì yìí ó ní ẹ̀sìn tí ẹ kẹ́ ṣe ẹjúye ṣọ̀túnṣòsì má bàbí kan jẹ́ o ẹ̀yin tí wọ́n á ń bí náà ẹ̀mọ́ tó yẹ kẹ́ ṣe náà pé tẹ́ bá ti ẹ farahàn níwájú àwọn ìgbìmọ̀ yìí kẹ́sẹ̀ ẹ̀hìn tó ń dùn wá rè pé kẹ́dẹ̀ ṣe bó ti kẹ́ ṣe kí àlàáfíà jẹba náà ẹgbẹ́ òṣèlú Progressive Congress wọ́n ní pẹpẹ tó fi àwọn òde tó gbé ẹjáde tó sọ adé ńlá àgbọ̀dọ̀ bàjẹ́ o ẹni tó jẹ́ alága Màláì Buni ló fi ọ̀rọ̀ rán ẹni tó pé akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ yìí lásìkò tẹ́ pé Senator John Akpanu-Dede pé ẹjí àtúnpẹpẹ wá ṣe o ó wà lójú ìwé kẹlò ìwé kẹrin ìwé ìròyìn wo Nigerian Tribune tó hàn dé láàárọ̀ yìí ẹ̀ka ooo.
ọlọ́run tọ́lá o. ọkùnrin náà pé sí mò ń jẹ́. ẹ̀sán mo tún ṣe síjàre ìwé rẹ̀ Vanguard tí wọ́n wájú mi lówùúrọ̀ tó ní níbi ìlú Àbújá mo gbà lọ o níbi tí àgbàlejò àwọn olóòtú lórílẹ̀‐èdè Nàìjíríà tó sọ dé mọ̀ wípé bí ètò ọ̀rọ̀ ààbò tí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé báyìí ni ó ṣe máa rí lọ ṣé bá ṣe máa bá lọ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ní tó jẹ́ ààrẹ fún àgbàlejò àwọn olóòtú ìròyìn ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà mo sọ pa Mustapha Isa òun ló sọ di mímọ̀ nígbà tó ń ṣíde ìyẹn ìpàdé àpérò ẹlẹ́kẹtàdínlógún orí rẹ̀ lè tó ṣe àkójọpọ̀ gbogbo àwọn olóòtú ìròyìn tó wáyé nílò Àbújá lánàá yìí níbi ìpàdé àpérò ọ̀hún tó pe àkórí rẹ̀ ní ìròyìn lásìkò rògbòdìyàn lásìgbò yìí ó ṣe yanjú ó ṣe pẹ̀tù sáwọ̀ kódà a lè fi mú èròǹgbà wa ṣẹ èyí ni ọ̀rọ̀ tí ó fi pe àkórí ìpàdé àpérò ọ̀hún fún ti ẹlẹ́kẹtàdínlógún irú rẹ̀ lè tó wáyé lánàá nílùú Àbújá ó wá sọ nínú ọ̀rọ̀ ọ̀hún tó fi léde ó ní kò sí tàbí ṣùgbọ́n o lórí ètò ààbò tó ṣe ségesège lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìpèníjà pàtàkì àti ọ̀kan gbòógì ló jẹ́ fún orílẹ̀‐èdè yìí lápapọ̀ lè tó mú kí ìjà òun làásìgbò àìnífọ̀kànbalẹ̀ tó kódà aróòrókùn aróòrádìyẹ kódà nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọlé ìròyìn ìwé ìròyìn olójoojúmọ́ tó ń jáde lórílẹ̀‐èdè yìí ó dá máa wo àkórí gbàgbàgbàgbàgàdà ó tó bá dá lórí àwọn oníwà ajínigbé adásá àwọn oníwà ìdánilóko ẹ̀yìn ẹ̀wọ̀n ìwà tó tọ̀rọ̀ lọ́kàn òjọ̀kan láwọn ojú ọ̀nà márosẹ̀ nílé ẹ̀kọ́ oníkòtò wá tó síbẹ̀ rògbòdìyàn lásìkò láàárín àwọn àgbà àtàwọn adẹ́rọ̀jẹ̀ oníkòtò tó síbẹ̀ ó ní bákan náà àwọn táàmù àtàwọn táàmù àwọn agbébọn agbénipa ó ní gbogbo ẹ̀ pápátá ó ní àbúlá abáyà àrájá ó ní agbọ́dọ̀ wá òpin sí gbogbo ètò ààbò tó ṣe ségesège ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ ọ̀hún ó ní nípa ètò ààbò tó ṣe ségesège ó náà mọ iye ẹ̀mí ó ní ẹ̀pọ̀ ti sọnù kódà ètò ọrọ̀ ajé wa ó ní ó ṣòjòjò ó ní yàtọ̀ sí yẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ní òṣèlú bí ṣe rí àwọn owó amúṣọ̀rọ̀ tó jẹ́ pé agbọ́dọ̀ àwọn ọmọ wa gbọ́dọ̀ jẹ́ pé ó jẹ́ bí àfojúsùn wọn jẹ́ pé ó wọ́n gbọ́dọ̀ wà fún bí ohun tó gbọ́dọ̀ jẹ́ bí àgbẹ̀kẹ̀lé lẹ́yìn wọ́n ọ̀la jẹ tó ṣe ohun ìgbàyé gbádùn ó ní gbogbo ẹ̀dẹ̀ sì ń bàjẹ́ lójú àwọn táwọn sí ní níbo lábẹ́rẹ́ àti látàrí ètò ọ̀rọ̀ àbò tó ṣe ségesège ó wá ní ṣe bá ṣe máa bá a lọ rí ọ̀rọ̀ ń jù bẹ́ẹ̀ lọ kódà ó jọ bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ ń lójútó àti ọ̀nà àbáyọ àti èròǹgbà ọlọ́rọ̀kùn òjọ̀kan àti àbá pé tábà lè gbà báyìí tábà lè ṣe báyìí ó ṣeé ṣe o nípa ṣíṣe àmúlò ìròyìn lọ́nà tó tó àtọ̀nà tó yẹ àwọn kan wọ̀nyí a lè wójútùú sí kódà a lè wọ́ ọ̀nà àbáyọ sí nípa ọ̀rọ̀ yóò níṣẹ́ ìgbàgbé ni pé ọ̀rọ̀ ló ń yọ idà lápò ọ̀rọ̀ ló yọ idà nínú àpò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló ń yọ ògbè jáde nínú àpò ó nà sí pé kí ọ̀rọ̀ yìí nípa ìròyìn kò sí ohun tó lè yanjú ẹ wo ọ̀rọ̀ ipò òfẹ́ jáàtì rẹ ẹ ti mọ̀ tó bá ti pè yàn ní ẹ̀ẹ́dẹ́kùnrin ní sójà kó gbọ́dọ̀ lójú kúnyá kó náà wò lè lọ àpọ̀ nínú tú ròyìn ó yẹ kí ti mọ̀ bí ròyìn ó ṣe máa kí tó lówùúrọ̀ tó ní ẹ fẹ́ rí gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ojú ẹ̀ kẹsàn-án ní kẹ́ lọ èyí ni bó ṣe tẹ́rẹ́ bí omi òkun lówùúrọ̀ tó ní inú Vanguard tó jáde. káàbọ̀ ojú ìwé kẹta ni mo padà sí ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni ní apá tún ni mo ti rí rèé tó ní wákàmí yé àkọlé tó gbèrú rí o gúúsù ìlà àwọn ìpínlẹ̀ níbẹ̀ wọ́n máa kíyèsí òkú àní ẹjọ́kòó lẹ́sẹ̀ láti bá ẹni tó jẹ́ Kánú olórí IPOB láti bá ká dárò àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn o ṣé ọ̀rọ̀ English àmì ni ó ní a true friend is someone works in when the rest of the world works out ọ̀rọ̀ ẹ̀mí ní tòótọ́ ní jẹ́ pé ó wọlé wá ní gbogbo àwọn tẹ́kọ̀ ọ̀rẹ́ ojú tó ń jápa tó ń júbà ìwòrò ńgbà téèyàn ní làásìgbò tó ní ìṣòro díẹ̀ yé Yorùbá ìwé aláwọ̀ yé mi ó ní ìgbà ìpọ́njú làámọ̀ rẹ̀ ìgbà ìpọ́njú làámọ̀ ta wọn á tó máa sọ pé ìgbà ìpọ́njú làámọ̀ rẹ̀ gbógun bá jẹ́ lọ́gbọ̀n ajẹ́ bọ̀ lórí bá fún ìtẹ́ pé ọ̀wọ̀n dé yìí ó pé apá gúúsù ìlà oòrùn àwọn ìpínlẹ̀ níbẹ̀ wọ́n máa tẹ̀lé o láti jókòó sílé nítorí kí ni o pé ẹni tó jẹ́ olórí IPOB indigenous people of Biafra tẹ́ pé Mazi Nnamdi Kanu tẹ́ pé ilé ẹjọ́ yá ní ọjọ́ tọ́sídì ọjọ́bọ̀ yìí Federal High Court ní Àbújá pé àwọn ọmọ ìwà kíyèsí pé jáwé kòdó gẹ́gẹ́ bó ti hàn lẹ́nu ìwé ìròyìn ṣé ọ̀rọ̀ English àmì ni ó ní where you are determined what to see and who sees you yé ìwé ìròyìn Nàìjíríà ti fún wọn ṣe ẹ̀lẹ́mbẹ̀ ò síbò ìrìnkúnlẹ̀ ẹ̀bọ̀n yìí màtán níbẹ̀ ẹgbẹ́ bọ́ ti ń jábọ̀ ìpè níbẹ̀ àwọn iléeṣẹ́ ìjọba títí pani o ilé ìwé ṣùkúrù kò sí tó jọ pé àwọn gírètì àtàwọn owó ìṣe wọn ṣàlàyé kalẹ̀ tó pọ̀ sí bí wọ́n sọ pé àti ẹ̀bọ̀n yìí kan nírọ̀ pé ní mò náà pé bó mọ́ ṣe sórí ní àná ẹ̀bọ̀n yìí lóṣorí ní mò pé àti pẹ̀lú àwọn ìpínlẹ̀ ìwòye àwọn kíyèsí pé wọ́n tẹ̀lé o ṣé ọ̀rọ̀ English àmì ni pé influence is the ability to make people follow you without forcing you pé láì fi pamọ́ wọn pé kéèyàn kan sọ̀rọ̀ pé ṣé báyìí kọ́ máa tẹ̀lé pé influence ni o yéè ó débi kan bí tí ẹni tó jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ IPOB jẹ́ pé òun ni akọ̀wé ní ti gbóhùn síta wọn publicity secretary Emma Powerful ní ọjọ́ bó tọ́sí ló sọ̀rọ̀ ní ẹ̀wò ó ní òun gbóríyìn ó ní yìnyín nìkan ni ó ṣe mí o
àwọn tẹ́ pé wọ́n nípa ní ẹsẹ̀ nínú ẹ̀ tẹ́ pé bí wọ́n ti gbé ẹ̀ tẹ́ pé aṣíwájú àwa sílé ẹjọ́ pé àti pẹ̀lú bí kálukú ṣe jókòó sílé ó wá sọ̀rọ̀ kan dímọ̀ bí ó ní tó ṣẹlẹ̀ pé ohun táwọn fẹ́ táwọn ṣe lè fún ni pé láti jẹ́ kí ìjọba tó wà lórí ẹ̀fẹ́jì kọ́ mọ̀ pé àní láìsí condition láì ní pé nǹkan báyìí ni ẹ̀yàn da olórí tàwọn tẹ́ pé Mercy Nnamdi Kanu tẹ́ pé ó wà ní àkàtà wọn ṣé wà pé wọ́n ní oṣù kẹfà ọdún yìí ni Mercy Nnamdi Kanu ló ti pé ọ̀tọ̀ lákàtà wọn ẹ̀fẹ́jì tí wọ́n ti fọwọ́ sí kan mọ́ wọn ní kejì táwọn fẹ́ ni pé kí àwọn ní àjọ táwọn ti àjọrò ní ti Biafra referendum ẹ wo wọn wá ní àwọn ti ẹ̀fẹ́ condition pé kẹ́ ara kalẹ̀ kan pẹ́ tó yọ̀ǹda pé wọ́n yọ̀ǹda ẹ̀ táwọn ti ẹ̀ sáà ti bẹ́ẹ̀ ní kẹ́ni sọ̀rọ̀ àfi táwọn yọ̀ǹda olórí àwọn tán táwọn bá máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn nìkan ni pé àwọn ojú pé jókòó mí tiẹ̀ ìwọ náà jókòó sílẹ̀ ẹ̀yà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ojú ìwé kẹlẹ́ mo ti kàdí ẹ̀ mbẹ́ ìwé ìròyìn wo Nigerian Tribune náà ni o ẹ̀ ní wọ́n mú ẹ̀rà ẹ̀ka wo. kábíyèsí Ọlọ́run lójú ìwé kẹfà mo ṣí sí oṣooṣù rọkọlẹ kan pé ọjọ́ pọ̀jù là ń mọ̀ rẹ̀ ṣé ọ̀rẹ́ tó kó jẹ owó jẹ gbogbo ẹ̀kọ́ pé mi kájọ pin gbàtọ̀ wá jíjà létí tó wà ní pé wọ́n pé ọ̀rẹ́ máa bọ̀ gbé apọ́jú là ń mọ̀ rẹ̀ náà ó mọ̀ tó ń ṣe. ojú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tù ní lọ́wọ́ sàrẹ̀ gbèrè mú wa kábíyèsí Ọlọ́run Abẹ́òkúta ìgbẹ̀mọ́lọ̀ níbi tí ọwọ́ ti tẹ àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn tó wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn látàrí pé kíni wọ́n na ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Túnjí George wọ́n nà títí ló fi dojú kú látàrí ẹ̀sùn wípé ó jí fóònù iPhone 6 ẹ wo wọ́n ní ó jí fóònù iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n sọ pé ọwọ́ tẹ àwọn mẹ́ta ọ̀hún Felix Sunday Ṣómúyè Musa àti Olúwatóbi Michael lánàá òde ìnẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Musa nípa Abímbọ́lá Oyèyẹmí wọ́n sọ wọn ní àwọn ẹni afurasí yìí wọ́n náà wọ́n ṣe kó òfin tẹ̀wọ̀n látàrí bí ẹnìkan tó rúkọ̀rọ̀ ń jẹ́ Bọ́lá bó ṣe wá sí onípàànù yẹn léṣẹ́ ọlọ́pàá tó wà ní ìyẹn onípàànù lánàá yìí ìyẹn ní ìlú Ọ̀tà wípé ẹ wò ẹ̀sùn tó fún kàn gbóhùn wípé ó náà jí fóònù iPhone 6 nínú kẹ̀kẹ́ márúwá kan ìyẹn ní ilé ìtura tó wà ní ìyànà Ìyẹsí Ọ̀tà ní agbègbè ní ìjọba ìbílẹ̀ ní abẹ́ ìjọba ìbílẹ̀ Adó Ọ̀tà nípínlẹ̀ Ògùn ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní wọ́n ní tí wọ́n fi ẹ̀sùn pé ó jí fóònù ọ̀hún wọ́n ní wọ́n dé ó lè bẹ̀rẹ̀ sí nìyàn títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀ ládòde yìí ni wọ́n wá jágbe dúpọ̀ pé ẹ wo ọwọ́ ìṣìnkú òfin ó ti tẹ̀ wọ́n nígbà tó jẹ́ ọ̀gá fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó fọwọ́ ìṣìnkú òfin mú àwọn tó yẹ pé wọ́n ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn yìí ọlọ́wọ́ alákàtà wọn ó wà ní àkàtà wọn ní onípàànù ànóde yìí lẹ́tọ́ jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló sọ di mímọ̀. káàbọ̀ ojú yọgbọ̀n ni mo gbà lọ ìwé ìròyìn Nigeria Tribune ni olórogún lókè téńté ni mo ti rẹ́lẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbèrò pé ìjábọ̀ àwọn ìgbìmọ̀ EndSARS fòpin sí SARS èyí tó ti lọ ní ọdún tó lọ lọ́hùn yé a ò ní kọ́lọ́fín kankan o kò sí nǹkan tí yàrá bò mọ́lẹ̀ ẹni tí ó sọ̀rọ̀ mi tí mo rorúkọ ẹ̀mí ni Sanwó-Olú gómìnà tó wà lórí ní ìpínlẹ̀ Èkó ní ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi ni ó ní bá ti ṣe làwúyẹ nìkan yíyan ẹ̀ lórí adébá fún ìtọ́ pé ó wọ̀n dé pé gómìnà tó wà lórí ní ìpínlẹ̀ Èkó tó rúkọ wọn débi ọ̀gbẹ́ni Babájídé Olúṣọlá Sanwó-Olú ní ọjọ́ bọ̀ tọ́sídẹ̀ẹ́ ló ń tún pé gbà gómìnà àyàlẹ́ fọwọ́sọ̀rọ̀ níbẹ̀ ni pé àwọn fi ń dá gbogbo olùgbé ọmọ bíbí ìpínlẹ̀ Èkó Nàìjíríà gbàgbà lójú pé ìjábọ̀ àwọn ìgbìmọ̀ tán ló kalẹ̀ pé látàrí pé ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ogúnjọ́ oṣù kẹwàá 2020 jẹ́ pé àfòpin sí sáà àfòpin tàkà àwọn ọmọ wọlé ibú ìyàbọ̀ ẹkún tẹ́ pé wọ́n ṣàjà kí n táwọn ìgbà tí làásì gbòòṣẹ̀ táwọn ìmọ̀ nǹkan bàjẹ́ pé ìgbìmọ̀ tó kalẹ̀ pé àwọn Tinubu tẹ̀rọ ọkàn ìyẹn jẹ́ ká iṣẹ́ lórí wọn pé ìjábọ̀ àwọn ìgbìmọ̀ yìí pé ní agbára Ọlọ́run níṣàlà pé àwọn ò ní fi ọwọ́ bù kankan mọ́lẹ̀ pé gbogbo àwọn oúnjẹ kó wọ́n dé gómìnà sọdẹ̀ níbi ètò tó pé ó jẹ́ National Council of Lands Housing and Urban Development tí wọ́n ṣe ètò náà ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó tó pé lẹ́ẹ̀kẹwàá rú ẹ̀ ní gómìnà tó lọ àǹfààní pé opportunity ètò tó dáì nílẹ̀ ló jẹ́ kí mo túká pé wo ẹ̀fọ́ kan mọ́lẹ̀ wọ́n ní níbi pé ní ọjọ́ wọn ẹ̀sìn pé táwọn bá ti jábọ̀ fáwọn yìí pé gbogbo ẹ̀ làwọn máa mú ní kọ̀ọ̀kan níwọ̀n pé tẹ́nikẹ́ni bá lọ́rọ̀ pé wọ́n ní kí àwọn fẹ́ gbòmọ́lẹ̀ fún ọ̀rọ̀ English àmì náà pé if there is nothing to hide there will be nothing to fear pé kò sí ní tí ó jẹ́ pé wọ́n ní ẹgbàgbé pé àwọn ò tiẹ̀ tí pé kò tí ì ṣe pé àti bọ́tán kú lọ́wọ́ làásì gbogbo ẹni torí àwọn nǹkan tó bàjẹ́ tó ṣẹlẹ̀ wọ́n ti mọ̀ síbẹ̀ gbogbo ìjábọ̀ àwọn ìgbìmọ̀ yìí là máa mú lò wọ́n ní kì í ṣe irú ìjọba tàwọn nìyẹn pé káwọn wá ṣe àbò sí màkàrú rárá o tó gbangba làyàtọ̀ báyìí ni àwọn tẹ̀lé ìjábọ̀ àwọn ìgbìmọ̀ tẹ́ pé wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀tàn ṣe yìí ó pọ̀ olùbẹ̀lọ ojú ìwé ọgbọ̀n pé tẹ́tì ló níbẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí ẹnu ọmọ ẹ̀rà ẹ̀ka ó. ọpẹ́ pàtàkì lọ́wọ́ lọ́rọ̀ ọbẹ̀ Èdùmàrè tó tún bá wa ṣe tòwúrọ̀ tòní. ọba tó dákú tí kò nípa fíjú onídìrí tó dirun fún dàda fíjú onígbàjámọ̀ tó gẹrun fún apárí adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn lólùfẹ́ kàn yín náà o lákọ̀ọ́lábọ̀ ẹ̀ ṣe ṣàìṣe mà
ẹni àkọ́kọ́ ìkànnì àìkórira olówó ẹ̀bínú olówó kọ́mọ́dà lóko ẹ̀ rere mímí dòdò mi ajàfẹ́ tòmìnà kábíyèsí ọlọ́njà ní pẹ́sà Peter Bámidélé ló wà ní ẹ̀rọ ìjìnlẹ̀ tẹ̀fẹ́ ń gbó wa láàárọ̀ yìí yé láìfù yìí ẹ̀wọ̀ Sodiq Akínbólú ẹ̀fíìsì dàlọ́wà ọlọ́run ni yóò tọwọ́ ìbàjẹ́ àmì àti àṣẹ o English teacher tèmi sọ pé see problems see opportunities nínú àwọn ìṣòro tá a bá pàdé lásìgbò wọlá yẹn ẹ̀jẹ̀ àfarabalẹ̀ àǹfààní rẹ̀ lèmi ń sọ nípa online ó wà ń bẹ̀ láti rí mu lò káàrí ká mú ká lò ló dáadáa ní tábà ti lò kan rẹ̀ ó máa ṣílẹ̀kùn fún mi with time níbo láti lè rí lápàtún lápàsí níwájú àti ẹ̀yìn o Benjamin Adésínà Ọlọ́run tọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. Ọláyẹmí Àkànní lórúkọ mi ire o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ.